of our neighbor, Alexander. Thank you, thank you. Thanks for joining in. Right about now, we're going to do the opening prayer, Ijebu. Right about now, we are going to do the opening prayer. Bẹ́ẹ̀ni, torí pé Ọlọ́run ló yẹ ká fi gbogbo nǹkan fún. We are going to commit everything unto God's hands. Òun ni Alpha àti Omega wa. He is the beginning and the end. Òun ló mọ gbogbo ló sì ń ṣe gbogbo. He knows everything he does. Ní báyìí, I'm going to call on Bashoro. I can't help us as he comes, please. Ẹ jẹ́ ká fún ọ ní àtàwọn bí wọ́n ṣe kọ Bashoro. Bashoro Akínpẹ̀lú Bashoro. Thank you for the honor. Please, let's rise for prayer. Àdúrà ìbẹ̀rẹ̀ ni wọ́n ní kí a ṣe, ṣùgbọ́n àwọn èèyàn kan wà tí èèyàn gbọ́dọ̀ má kí tó bá wà láwùjọ. Mo kí àwọn ọ̀gá wa torí pé iṣẹ́ kan ló gbé gbogbo wa débi. Ọlọ́run ní jẹ́ kí a rí àyọkú mọ́ láàrin wa. Tí èèyàn bá sọ pé lógún ọdún lénìí a máa péjú báyìí torí Murphy Ọláwálé Afolabi a máa jiyàn. Ṣùgbọ́n Ọlọ́run kápá gbogbo wa pẹ̀lú ikú. Òun ló lè pe gbogbo èèyàn jọ báyìí tó bá jẹ́ wedding ni wọ́n fi ń ṣe fọ́mọ lénìí a lè má pọ̀ tó báyìí. Ṣùgbọ́n tó ju gbogbo wa lọ tá a bẹ̀rù jù òun náà ló gbé wa débi. A fẹ́ bẹ̀rẹ̀ náà ní pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. Wọ́n ní pátá bá fi lé Ọlọ́run lọ́wọ́ nìkan ni òkè ń fọ́. Àwọn tá a fi lé Ẹlẹ́dùà lọ́wọ́ nìkan ni òní ń fàya. A'udhu billahi minash shaitani rajim. A'udhu billahi min sharri nas. A'udhu billahi min kulli musibat. Bismillahir rahmanir rahim. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawmun lahu ma fis samawati wa ma fil ardi. Man zal ladhi yashfa'u 'indahu illa bi'idhnihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a wasi'a kursiyyuhu samawati wal ardi wa la ya'uduhu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim. Ẹ jẹ́ a ṣe bismillahi mẹ́ta, qul huwallahu mẹ́ta. Gbogbo wa tá a wà ń bí ẹni tí ò bá mọ̀ kó máa sàmí ládẹ́ ìkọlọ́ba mú bá late Murphy Ọláwálé Afolabi. Ẹ jẹ́ ká ké papọ̀ ẹjọ́. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Làkàdíjàkùn ilá fi fún gbogbo àwa náà ọlọ́mọdé àríkú báyìí. Kò sí pé yóò ní kú tabalẹ̀ yóò ní kú àparọ́ fúnra wa ni. Ọlọ́mọdé kó tí ìyá báyìí. Làkàdíjàkùn wọ́n sọ̀rọ̀ kí ni àfisùn àṣìṣe wà ní Màdí tó nà ní ti ìlú Mùnà Ràúfù Rahim. Fàyíntà wà láwùjọ ẹ̀jẹ̀ láìláìláìlá àlẹ́ ìtàkàtù wà wà rọ̀bì ẹ̀kìrẹ̀ẹ́sì. Lèhélà fi kòrèsì ilà fi rìnrìnà tàìdá wà fi fà yàgbà àrùn sálẹ̀ àti ọmọ ìjọba. A ti bẹ̀rẹ̀ náà ní pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run má jẹ́ àfìjà túká bí. Tí a bá ń lọ ilé wa ayọ̀ àtàlàáfíà tá a fi lé sí Ọlọ́run jẹ́ ká bá ilé. Ìbànújẹ́ tá ò fi sílé Ọlọ́run má jẹ́ ó tẹ̀lé wa wọlé. Ìbànújẹ́ tá ò fi sílé Ọlọ́run má jẹ́ àbá ilé. Bismillahi iná àtàyìnà. Bismillahi rahman iná àtàyìnà kọ̀ọ̀kọ̀ sọ̀rọ̀ kọ̀ sọ̀rọ̀ lọ́dúnkà. Wọ́n ní àríwá sáré ẹ̀kọ́ ọ̀lẹ́ta. Ẹ ṣe nù. Sọlá aládàbí olùkẹ́rì. Ẹ ṣe ọgbọ́n ni. Ẹ ṣe lẹ́ẹ̀kan fún ní báyìí níbi tí apá ètò ìgbéta ń bá lọ lọ́wọ́lọ́wọ́ awakọ̀ national anthem tampa torí pé ọmọ ẹgbẹ́ tampa ní olóògbé Murphy Ọláwálé Afolabi. Are we ready? Alex 1, 2, 3. Òṣèré Èkó àwa ló bàbá, òṣèré Èkó àwa ló lóye, àwa la múlùkù tá a lè fẹ́. Iṣẹ́ ìtàgé kì máa yí ṣeré, òṣèré ìtàgé kì máa yí ṣọ̀lẹ. Iṣẹ́ ọpọlọ làwa ń ṣe, àyànfẹ́ ayé lóṣèré.
kọyọkan a máa kọ orin bàbá wa Ògúndé. Ẹjọ́ tó yọ lọ́wọ́ ṣé national anthem tampa kan ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Please, the beginning, please. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àṣejèrè ni gbogbo wa máa ṣe. Ẹjọ́ ẹ má bínú sà, ẹ má bínú mà. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀mí, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin colleagues mi, ẹ̀yin tí ẹ jù mí lọ, ẹ̀yin tí mi ò tó rárá. Orúkọ mi ò ní padà Ọlátayọ̀ Amọ̀kadé Ìjẹ̀bú. Mo fẹ́ sọ nǹkan fún wa. And I must to say it, very, very important. Láti ọ̀dọ̀ DG wa ní ẹ̀bùn olóyìnbó, I just need to confess. Ìgbà tó ṣẹlẹ̀ sí olóògbé wa títí di òní, Bimbo Thomas Alesh èmi àlè sọ pé àjẹun. Ṣé mo parọ́? Àwọn tá a jókòó ṣàǹdáwò láti gba ẹ̀dí sẹ́yìn ni. Àwọn àpébà láti wá ṣe kéde láti súnlẹ̀ lóòótọ́ láti wò wípé inú wa ọ̀dùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀. Please can you just give it to Murphy Afolabi ẹ̀dùnú ẹ̀jẹ̀ kí inú yín dùn sí kó náà wọ́n bá wọ́n dùnú lẹ́yìn òbí ṣe kó wọ́n sí. A round of applause for him once again, please. Bámi dìmú bíbélì tèmi fi yé mi ó ní àwọn olóògbé síwájú kúrò lọ́dọ̀ ìparun. Èèyàn lè kù tó máa dùn wá ṣùgbọ́n àwọn ọkọ̀ tó máa ṣẹlẹ̀ nínú ọ̀nà tó bá wà nìyí. Àsìkò yìí mo fẹ́ fi àkókò ìpè àwọn ọmọ olóògbé láti máa bọ̀ níwájú. Àwọn ọmọ olóògbé lọ́kùnrin àti lóbìnrin kí wọ́n máa bọ̀ níwájú kí àwọn èèyàn lè rí wọn. Èlò ọ̀tún wà ẹ̀yẹ́ ká lè ká máa bọ̀ àwọn ọmọ.